Welcome to Omade TV ní orí ìkànnì tí a ti mú wá bó ti ṣe ń lọ ní agbo òṣèré orí ìtàgé àti bó ti ṣe ń lọ ní abala àwọn sinimá kọ̀ọ̀kan tí ó ń jáde ní orí YouTube àti ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní abala àwọn òṣèré orí ìtàgé. Òun náà ni a mú wá fún wa lónìí. Èwo la wá mú wá fún wa lónìí o? Àpají. Àpají. Mo lérò pé gbogbo àwa tí a bá ti wo sinimá Àpají yìí, a rí wípé full content ló kún inú sinimá Àpají yìí. Àwọn sinimá tó jẹ́ wípé Àpají tó jẹ́ pé ó kọ́yàn lọ́gbọ́n, ó fún yàn nímọ̀, ó fún ni lóye pẹ̀lú àgbékalẹ̀ ọpọlọ kíkún. Ẹ rí wípé Múkàrí náà wà ńbẹ̀, Múfìrí ó wà ńbẹ̀ nínú iṣẹ́ yìí. Ajírébi ó wà nínú iṣẹ́ yìí. Yínká Quadri ó wà nínú iṣẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàgbà òṣèré ló kópa nínú iṣẹ́ yìí. Ọ̀gá wa Délé Odùlé, bàbá wa, favourite actor wa, àwọn náà kópa nínú iṣẹ́ Àpají tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Àpají tí a wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, oríṣiríṣi iṣẹ́ takuntakun ni wọ́n kópa nínú ẹ̀. Ṣé ká bẹ̀rẹ̀ láti orí olólùfẹ́ wa, arábìnrin wa tó ṣe ẹbọra Èjìyí. Ó náà kópa ribiribi nínú sinimá Àpají yìí. Gbogbo wa tí a bá ẹ̀ tí ì wò, ẹ má jẹ́ ká miss ẹ̀. Ó ti jáde lọ́wọ́lọ́wọ́ bá ti ṣe ń bá wa sọ̀rọ̀ yìí. Ó ti wà ní orí YouTube. Gbogbo wa tí a bá ẹ̀ tí ì wo Àpají, ẹ má jẹ́ ń ròyìn ẹ̀ fún wa o. Ẹ jẹ́ ká lọ wo Àpají. Kí ló fà á tí ìjì fi ń gbé wọn lọ lójijì? Bí ká kàn ṣàdédé rí wọn níbi tí wọ́n ti ń ṣe ìgbéyàwó, kí ìjì kan gbé wọn lọ fàì lójijì. La mọ̀ ohun tó gbé wọn lọ́tùn lósì. Ìjì ń dààmú onílé, bẹ́ẹ̀ ló ń dààmú àlejò. Fún gbogbo àwa tí a bá ṣẹ̀ṣẹ̀ ń ṣalábàápàdé ìkànnì Omade TV fún ìgbà àkọ́kọ́, ẹ bá wa máa like, bá wa máa subscribe, ẹ dẹ̀ bá wa máa share iṣẹ́ wa yìí. Gbogbo wa tí a bá ń gbádùn wa bó bá ti ṣe ń lọ, ẹ jọ̀wọ́, àfọlọ́run bẹ̀ wá ni. Ẹ bá wa máa like ẹ̀, bá wa máa share, ẹ bá wa máa subscribe sí ìkànnì Omade TV. Ibi náà láti máa mú wá fún wa bó bá ti ṣe ń lọ ní abala film industry. Nípa àwọn sinimá kọ̀ọ̀kan tó bá ń jáde ní lọ́sọ̀ọ̀sẹ̀ sórí YouTube. A mú wá fún wa ní orí ìkànnì yìí. Bó bá ti ṣe ń lọ lẹ́sẹẹsẹ náà la dẹ̀ máa ṣe gbé wá fún wa ní orí ìkànnì yìí. Tí a dẹ̀ máa ṣàlàyé ẹ̀, tá a máa fi tó yín létí. Débi wípé tí apá kejì iṣẹ́ náà bá ń jáde, a máa jẹ́ kí ẹ mọ̀ wípé ó ti jáde sórí YouTube lọ́gán. Apá kejì iṣẹ́ tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí, Àpají ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Ẹ jẹ́ ká múra sí i. Ìjẹ́ kí ló wá ṣokùnfà wàhálà àti ìdààmú tí ó ń ṣẹlẹ̀ nínú ìlú, tí ìjì ń gbé wọn lọ lọ́tùn, tí ìjì ń gbé wọn lọ lósì, níwájú lẹ́yìn tí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Kí ló ń ṣalábàápàdé? Kí ló ń fa nǹkan tí ìjì fi ń gbé wọn gan lọ gan? Kò sí anybody tó mọ̀ láàárín ìlú. Kábíyèsí ránṣẹ́ sí Adífálà kó wá bá wọn dífá. Kí ló fà á tí ìjì fi ń gbé wọn lọ ní àárín ìlú? Tọ́ fún gbogbo àwa tí a bá kọ́kọ́ ṣe alábàápàdé tó jẹ́ pé àkọ́kọ́ rèé tí ẹ ṣe alábàápàdé ìkànnì wa yìí, Omade TV. Ẹ bá wa máa subscribe sí Omade TV. Ẹ bá wa máa like ẹ̀, bá wa máa share ẹ̀, ẹ dẹ̀ bá wa máa comment. Ẹ jọ̀wọ́, ẹ máa fi ràn wá lọ́wọ́. A dára fún wa. Kí ẹ lè máa rí bí a bá ṣe ń mú wá fún wa. Kí ẹ lè bá wa máa tẹ notification bell tó wà lókè. Kí ẹ lè máa rí tí a bá ti ń drop àwọn analysis tó bá ń ṣẹlẹ̀ ní orí sinimá kọ̀ọ̀kan lọ́sọ̀ọ̀sẹ̀. Sinimá yìí ti jáde lọ́sẹ̀ yìí, Àpají. Ó ti wà lórí YouTube. Tí apá kejì náà bá dẹ̀ ń jáde, a lè máa rí fún wa. Ẹ dẹ̀ lè máa mọ̀ pé apá kejì ti jáde. A lè máa fi tó yín létí lórí ìkànnì Omade TV náà la ṣe wà bá ti ṣe ń bá a lọ. Kábíyèsí ránṣẹ́ sí Adífálà. Adífálà ó gbé ifá janlẹ̀ gbàs. Iwájú ọpọ́n ọgbọ́, ẹ̀yìn ọpọ́n ọgbọ́, olùmọ̀ ọ̀tún, olùkàrà òsì. Àárín ifá ìta ọ̀run, mọ́ fi bí péré, mọ́ fi re pé bí mọ́ fò lòlù fọ̀. Bó bá ṣe rí ni wí, ewu àjà. Adífálà ṣe, kábíyèsí ó ní ifá tí kìíní dá o,
ìgbà àwo àwo. Ó lóun nìkan àti kábíyèsí nìkan ríra káwọn olóyè kó yẹ̀bá. Ẹ ti gbọ́ bí? Ẹ jẹ́ a lọ máa wò yókù nínú àpájí. Ẹ má jẹ́ a máa sọ gbogbo ẹ̀ fún yín tán. Ẹ lọ wò ó ní orí YouTube. Ó ti wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí. Lẹ́yìn wá ọ̀rẹ̀yìn ńkọ́, kábíyèsí àtàdífálà nìkan wọ́n ríra. Kí ná sọ? Kí ló ṣẹlẹ̀? Kí ló fà á? Ó wà nínú àpájí. Apá kìíní, ẹ jẹ́ a lọ wò ó. Lẹ́yìn náà ńkọ́, kí ni rírú ẹbọ? Kí ni mímúṣà oògùn ẹbọ? Kí ni ẹbọ tán ní kán mú? Kí ni ẹbọ tán ní kán ṣe? Ó wà nínú àpájí. Ẹ jẹ́ a lọ wò ó ní orí YouTube. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, a rí Péjú Ògúnmọ́lá náà, màmá wa, favourite actor wa. Táwa ti ẹ̀ jẹ́ pé tí sinimá tí ìyá yìí bá ti wà, ó yẹ kẹ́ ti mọ̀ pé kò ṣe é rọ́wọ́ sẹ́yìn. A rí pé ìyá wa Péjú Ògúnmọ́lá, pẹ̀lú ọkọ ọmọ ẹ̀, tí ọkọ ọmọ ẹ̀ lóyún sínú, tí wọ́n wá kí ní ìlú tiwọn. Nínú ìlú ọkọ titi wọn rèé, ọkọ ọmọ ìyá Péjú Ògúnmọ́lá, wọ́n ì bímọ síta. A rí pé ọmọ ń rọbí, ọmọ ẹ̀ ń rọbí lọ́wọ́. Wọ́n gbé délé ìyá àbíyè, ó máa bí ni, kò ní bí ni. Ǹjẹ́ ṣó ti ẹ̀ rí bí àbí kò rí bí? Ẹ já pàdé nínú sinimá apá kejì. Ẹ já pàdé nínú sinimá apá kejì àpájí. Fún gbogbo àwa tá bá kọ́kọ́ ń ṣe alábàápàdé sinimá ìkànnì wa yìí, tó jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀ ń ṣe alábàápàdé ìkànnì wa, ẹ bá wa máa like ẹ, bá wa máa share ẹ, ẹ bá wa máa tẹ notification bell tó wà lókè, kí ẹ bá wa ṣe comment sísàlẹ̀. Ẹ ṣé gan ni. Bá ṣe ń bá lọ. Ìyá àbíyè sọ pé ìyá, ohun tó wà ńbẹ̀ ni wípé kí ìlú ò lu ọkọ ọmọ yín o, wọn kì í bímọ síta. Pẹ́pẹ́sẹ́ ìgbànígbàwo làwo, kí ló wá ṣẹlẹ̀? Wọ́n ní kó lọ bomi ìlú wọn wá. Ǹjẹ́ ṣó rómi ò rí bù àbí kò rí bù? Ó di inú apá kejì láti máa bá pàdé. Ní bó ti ṣe ń lọ nínú ìlú wọn yìí, wọ́n ń sorò ńbẹ̀. Ibẹ̀ ni ìjì ti ń gbé wọn lọ. Wọ́n ń sorò. Òun ò dẹ̀ mọ̀ pé wọ́n ń sorò. Ó bọ́ sí ọwọ́ àwọn olóró. Ǹjẹ́ sórò gbé àbí kò gbé? Báwo tiẹ̀ ni arákùnrin ọmọ yìí, tó jẹ́ ọkọ ọmọ Péjú Ògúnmọ́lá yìí, báwo ló ṣe jẹ́ sí balógun inú ìlú wọn, èyí tí orò gbé? Ṣé ọmọ ẹ̀ ni àbábúrò ẹ̀, àbálábágbé ẹ̀ ni? Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí orò gbé arákùnrin yìí? Kí ni gangan tó sọ? Kí ni gangan tó rú? Ẹ jẹ́ á bá pàdé nínú apá kejì. A rí pé àwọn olóyè kábíyèsí láàfin, wọ́n péjọ, wọ́n foríkorí, wọ́n fikùnlukùn lérí ọ̀rọ̀ ọmọ tí orò gbé. Ǹjẹ́ kí ni ohun tó tẹ̀yìn ẹ̀ yọ lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe? Kí ni balógun yìí padà ṣe fún wọn nínú ìlú? Kí ló padà fojú wọn rí? Ǹjẹ́ wọ́n padà rọ́mọ yìí fi ṣe ètùtù àbí wọn rí fi ṣe ètùtù?